bàbá alájí àgbà bàbá tó já sí wípé wọ́n la ọ̀nà lẹ̀ fún gbogbo qala Allahu qala Rasul. Kí ni mo wí? Qala Allahu qala gbogbo ẹni tí ń ṣe súnà lónìí níbi tó júlàdé yìí pẹ̀lú gbogbo fáàrí rẹ̀ ní súnà gidi bàbá wa alájí àgbà ló tẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ kalẹ̀. Kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀? Gbogbo wá sí bàbá alájí àgbà qala Allahu qala Rasul. Ṣé báwẹ̀ la fẹ́ mú yìí? Ẹ̀wọ̀ controversy ti máa jẹyọ táwẹ̀ bá ti dé. Bàbá alájí àgbà àwọn èyí ṣe àfáà controversy nítorí pọ́nà wọ́n ṣe kí ni ó kílíà. Ẹ̀wọ̀ bàbá ti ṣàlàyé fún wa pé báwẹ̀ bá ti dé bí ma yẹ́ fúgbótó ṣáàrù bó láti máwẹ̀ àti mọ̀ wípé bẹ̀rù yàtìl hilal walau min wahidin adli tàbá wá rí àwàṣà ìdátò Sha'ban 30 yawm. Àdíìsì tí Abu Hurairah gbà wá radiyallahu ta'ala anhu pé sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi wa in ghumma alaykum fa akmilu 'iddata Sha'bana 30 yawma. Ẹ̀dá sọ pé sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá kẹ́ bàbá alájí àgbà. Àmín. Bàbá ní ẹ̀yin àfáà, ẹ̀yin ìmáàmù, ẹ̀rí iṣẹ́ yín náà nù. Kí ní tẹ́ jẹ máàmù sí náà nù ní? Kí ní wọ́n fa controversy? Àyí máa wẹ̀ lẹ́ àìsí mítìnì wípé a máa wẹ̀ ní ọjọ́ báyìí. A kún bẹ́ẹ̀ sí pé ẹ̀fẹ́ mọ́jọ wòlímà. Ìdá àbátìrì yá húkà fọ́rọ̀ tani mú ha. Ẹ̀fẹ́ dájọ́ ìyàwó ni. Fàyọkọ̀bá kò lè ha fi kàtí sùkúnù. Ẹ sì já ṣe sùúrù bẹ́ẹ̀ bá ti àwá kéwú lọ́dọ̀ gọ́gù. Sẹ́mi pé gọ́gù ó mọ̀ kéwú púpọ̀. Àwẹ̀ 2050 àfá àgbọ́gbù mọ̀ bẹ́yàn bá wá fíṣítì ẹgbẹ́ àfá ẹ̀dàkùn ńgbàwọlẹ̀ àwẹ̀ tó wá sọ fún ọlọ́wà níbi agbádùn sí bàbá alájí àgbà ní kò rí bẹ́ẹ̀ o bàbá máwẹ̀ hadiyun nabiyyi sallallahu alayhi wa sallam bá nàbí ti lákalẹ̀ hùn láti sí kí ni o láti máwẹ̀ pẹ̀lú wípé àwọ̀ oṣù Ṣàbán di 24 lónìí bí n bá sì ṣe bẹ́ẹ̀ ni tó bá di 29 bàbá alájí àgbà ní ká wá oṣù tí wọ́n bá wá rí oṣù wọ́n sọ fálàṣẹ tálá láṣẹ wá Nàìjíríà Sultanu Sokoto látọ̀dọ̀ rẹ̀ yóò dọ̀dọ̀ bàbá wa ọba Ìlọrin ṣe ọ̀dọ̀ yàtọ̀ tí bàbá ọba Ìlọrin gẹ́gẹ́ bí aláṣẹ tí wá bá ti wá kéde àwà sí kíni kò sẹ́ni tí ò ti sa approximation pé ó lè bẹ̀rẹ̀ ń gbà báyìí kò ní ìdí ká máa dára láàmú nítorí wípé akéwú lọ́dọ̀ gọ́gù bàbá alájí àgbà ní pé tọ́lọ́ ìtànábì ní ká máa ṣe bẹ́ẹ̀ náà wọ́n sì lákalẹ̀ ní gbogbo ojú ọ̀nà náà tá a máa tọ̀ ọlọ́mọsẹ̀ bá kẹ́ bàbá alájí àgbà gbogbo àwọn ọmọ tí wọ́n fi ilẹ̀ ní ìlọ́hun ní gbogbo àgbáńlá ayé ọlọ́mọsẹ̀ mójútó wa àdàbí ọlọ́mọdé ó bàjẹ́ láíláí Ansarul Islam ọlọ́mọdé ó bàjẹ́ láíláí ọ̀dẹ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan náà ọlọ́mọdé ó bàjẹ́ láíláí subhana